wá gbóhùn agogo idẹ. Ẹ wá o, ẹ wá gbóhùn agogo yé. Kọ́gó lóhùn agogo, kọ́gẹ̀kọ́gẹ̀ la máa ń gbóhùn àjà o. Ẹ kú ojúmọ́ nínú ilé yìí o. Ẹ kú ìyálẹ̀ta nínú ilé yìí o. Ẹ káàsán nínú ilé yìí o. Ẹ mà kú ìrọ̀lẹ́ nínú ilé yìí o. Mo kí oyún inú mo kásẹ̀ ẹ̀dí o. Baálé eléyìí mo kí yín. Ìyálé eléyìí mo kí yín. Ẹ kú ijọ́ méjì, ẹ kú ijọ́ mẹ́ta o. Ọ̀dẹ̀ ọ̀dà bí o. Àníró ń gbèsè nù bí ò sí bí ọmọ o. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wo àwòrán yìí. Orúkọ ewé yìí a máa jẹ́ ojú oró. Ìwọ́tọ̀ ọ̀bá mọ wọ́n ń pè lójú oró, béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà. Òun la fẹ́ sọ̀rọ̀ nípa ìwúlò rẹ̀ fún tẹrútọmọ wa. Ẹ̀sìn mi ò pẹ́ nílò ewé, kò ní nílé gbò. Ewé kì í ṣẹbọ. Ewé kì í ṣàlùjọ̀nú. Dúkìá Ọlọ́run leléyìí. Má gbàgbé pọ̀ ń jẹ ewédú lọ́bẹ̀ o. Ọ̀ ń jẹ gàárì, òun fi ń tẹ̀bà, ewé àti egbò lọ́jẹ pọ̀ o. Dúkìá Ọlọ́run ni ó sì wúlò fún ọ. Owó tọ nánà dànù ó tó gẹ́ẹ́. Dúkìá Ọlọ́run kò ná ní kọ́bọ̀. Tọ́ ọ bá náwó kámárẹ́gbẹ̀rí ò lè nápò márùn tó fi parí iṣẹ́ yìí. Kí ló wá wúlò fún? Àrùn kan bẹ àwọn bàbá wa máa pè é ní àṣọ ògbó. Àṣọ ògbó. Kí ni ń jẹ́ àṣọ ògbó? Jẹ́ má pẹ̀rẹ̀ wá. Tí mọ́ngòrò bá so, mọ́ngò tó bá so lókè. Ṣé mọ̀ pé àwọn ọmọ rẹ̀ kéékèèké kan rẹ̀ bọ́ kó tó di páwọn yòókù ó gbó. Ó so ògbó. Òun ni wọ́n ń pè ní àṣọ ògbó. Ẹ lọ bí ìdí àgbọn. Ẹ rí i pé tí àgbọn bá so, àwọn kéékèèké kan rẹ̀ bọ́lẹ̀, ó so kò gbó. Òun là ń pè ní àṣọ ògbó. Àrùn wo ni wá jẹ́ àṣọ ògbó? Òun là á sọ̀rọ̀ lé lórí. Àrùn yìí a máa bá obìnrin jà púpọ̀ jù. A máa bá àwọn obìnrin jà. Tó jẹ́ pé tó bá ti lóyún, inú ẹlòmíì lè máa gbóná tàbí kó ní wọ́n má débì kan kó máa jábọ́. Kó ní wọ́n má débì kan kó máa jábọ́. Àwọn onígẹ̀ẹ́sì a máa pè é ní kílẹ̀ sí pé wọ́n á ló ní miscarriage. Miscarriage. Ó rù kọ̀sọ̀ débì kan tó fi jábọ́. Miscarriage ni wọ́n máa pè lédè Gẹ̀ẹ́sì. Pé oyún tí ò débì kan tó fi jábọ́. Sọ wá ti rí pé ewé yìí wúlò fún ọ. Tó ti rí pé wúlò fún ọ. Ó lè nápò márùn. Ìyá ṣe é pamọ́ torí àwọn ọmọ rẹ̀, ọkọ ṣe é pamọ́ tó ó lẹ́nìkan tó fi ṣàǹfààní fún. Lórí àrùn àṣọ ògbó la fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ewé ojú oró rèé o. Kìí ṣe ewé tọ́wọ́n o. Kìí ṣe ewé tọ́wọ́n rárá. Kìí ṣe ewé tọ́wọ́n. Ojú oró ni wọ́n máa sọ pé ojú oró ní lékè omi, òṣìbàtà ní lékè odò, àwa lálékè àwọn ọ̀tá wa o. Ọyẹ wá nǹkan fìdílé nù léyìí tàbí kẹ́ ẹ fìdílé nǹkan. Níbo lẹ ti lè máa bárò àwọn ètò báyìí pàdé nínú WhatsApp group wa ni àbọ̀ ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Gúrùpù náà máa jẹ́ Life Spiritual Solution. Èkejì ń jẹ́ Olómi Tútù Ọba Ìràwọ̀. Ẹ máa bá a pàdé. Ẹ rí lórí Facebook. Lọ sáàṣì fún Olómi Tútù Ọba Ìràwọ̀. Ó ti rí ọba ń bẹ̀. Bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Nọ́mbà tẹ́ lè fi darapọ̀ mọ́ wa. Tó jẹ́ nọ́mbà àti Gẹ̀ẹ́sì. Ní ti Nàìjíríà. Lọ lo
plus 234 ẹ̀gbọ́n mo wí plus 234 80 32 98 32 98 ẹ̀gbọ́n mo wí plus 234 80 32 98 32 98 tó bá jẹ́ nọ́mbà bẹ̀nẹ̀bá ni plus 229 96 75 75 that's 75 53 8915 wọ́n láwọn ọ̀gbọ́ dáadáa tún wí plus 229 67 53 8915 tí n bá wà níbẹ̀ nẹ̀ ẹ tún mú kàn sí plus 229 52 98 8116 ẹ tún tún gbọ́ plus 229 52 98 8116 ẹ tún gbà kan sí tẹ ẹ bá pè mí títí tàbí mẹ́sẹ̀gì mi ń tètè dáhùn nọ́mbà ẹni tẹ́ ẹ pè yìí kò sí yóò gbé yóò sì fún mi lábọ̀ plus 229 53 44 0163 ẹ gbọ́ dáadáa plus 229 53 44 0163 àwọn nọ́mbà tí ẹ fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ni ẹ wá nǹkan fìdílé ẹ sì fìdílé nǹkan kájọ fetí gbéyàwó ọ̀rọ̀. ẹ̀yin ìyá wa lẹ́ẹ̀kan sí ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ yìí pé à ń da ewé pè gẹ́gẹ́ mo ṣe ń bọ́rọ̀ mi bọ̀ à da ewé pè o ewé yìí ojú oró lè kọ rẹ̀ jẹ́ o ojú oró ní í jẹ́ o gbogbo ewé tá a bá dá akọ ẹ farabalẹ̀ kẹ́ ẹ kọ́ o ẹ farabalẹ̀ kẹ́ ẹ kọ́ o. Ọlábọ̀dé èmi alóde tó mímí àmì kanlẹ̀ bí ẹni gbọ́dọ̀ kú bá. Adigun wo ọ̀rọ̀ ayé mi ti sú mi níṣẹ́ ló ń ṣe mí bí kí n lọ bínú para mi torí kò tiẹ̀ yé mi mọ́ gbogbo contract tí mò ń lé pàbó ló ń já sí ó tiẹ̀ wá tọ́ ti àlákàlà ojoojúmọ́ tí mò ń la bí kí n máa bára mi ní skul tí mo ti ṣe tán láti bí 20 ọdún sẹ́yìn láti jọ mọ̀ ṣe exam papọ̀ bí mo ṣe ń rí owó lójú oorun bẹ́ẹ̀ ni mò ń jẹ lójú àlá ìgbà míì tiẹ̀ ń bẹ tó jẹ́ pé inú ibojì òkú ní ti bára mi lọ́gànjọ́ òru ó tiẹ̀ wá tọ́ ti jàǹkáwọ̀ tí ń kọ́ mi lórí ìrìn gbogbo ipá ni mo sì ti sà gbogbo ìgbìyànjú mi pàbó ló ń já sí tí ò ti wá sá fún mi báyìí. Kò tí ì tán fún ọ ibi ó ti yẹ kó rójútùú sọ̀rọ̀ ayé rẹ ló tí ì máa ṣèbórí tí ó gbẹni ní gbáláwo rẹ kò ní ibì kan bẹ tí wọ́n ti fewé àtògbò ṣiṣẹ́ agbára Elédùmarè tí mo mọ̀ bókò oṣù jìnnà la onírè kò ọ̀dọ̀ Dr. Sheikh Lukman Anyadare bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní oníkálukú tí ń wá ojútùú sí ṣòro ayé rẹ kékeré ní ti àlálílá lọ́dọ̀ wọn ìtumọ̀ rẹ̀ àti ìgbésẹ̀ lókù tí wọ́n gbé lórí ẹni ọkọ ọ̀run tàbí aya ọ̀run yọ lẹ́nu ọ̀dọ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà Lukman Anyadare ní Elédùmarè ti ń ṣiṣẹ́ agbára pẹ̀lú tewétegbò. Adigun dákun gbà mí dúró ọ̀dọ̀ wọn fẹ́mi náà. O lè kàn sí wọn ládùúgbò Akínọlá ojúlé kọkàndínlọ́gbà òpópónà lédè lac Bàrígà nígboro Èkó tàbí kó o yọ sí wọn ní òpópónà Onírèké àdójúkọ ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn. Ẹ̀ló iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ wọn rèé 08032983298 tàbí 08089038658. Ìwọ náà kì í sí wọn lónìí kó rí bí bàbá ọgbọ́n ṣe fi tewétegbò dábìrà. Àwọn kan jọba, àwọn kan ṣẹ̀rù bà, àwọn kan ṣe bí Olódùmarè, ọmọdé ò tọ́ ń ṣàlàyé.
àdúrà wa gbà o ayé wa kò ní yẹ ẹlẹ fún gbogbo wa lágbára elédùà. wọ́n ní wọn tá a fẹ́ sọ̀rọ̀ lé lérí là ń pè ní àrùn àsòògbó. kóbìnrin máa lóyún kó máa jábọ́. kí ni àwọn bàbá wa máa lò sírú nǹkan báyìí láyé àtijọ́? àsòògbó ẹ gbọ́ inú èèyàn máa gbóná ní láì ọlọ́run má bàa ṣe ìyá wa jẹ́ o. iṣẹ́ tí yẹn ti ń kúnlẹ̀ tì látijọ́ ọjọ́ yìí ọlọ́run ò ní yé sí ọwọ́ ìyàwó bàjẹ́ o ẹgbàrọ̀ ọlọ́run. lámà ń gbóhùn àjà o. aráyé ẹ̀fọ́ kẹ́ wá gbóhùn òrìṣà o òrìṣà ìdílé mi. ikú ike ìgbẹ̀ndẹ̀lẹ̀kẹ̀ alágogo òjé àkọ́bí olódùmarè tí ń ṣalágbàgbé níwájú olúwa ọ̀rọ̀ dídí di ọ̀rọ̀ gbénú ọmọ ènìyàn kọ́hùn. òrìṣà ńlá ọlọ́mọ òrìṣà rere o dámi lóhùn ọjọ́ ńlọ òrìṣà ńlá wọ̀ṣẹ̀rẹ̀ igbó. ẹ kú kalẹ̀ lọ́kùnrin lóbìnrin o. báwo la ṣe kó jọ? ẹja ewé yìí ẹjẹ kọ́pọ̀. ẹwà ewé ò sí bàtà. àwọn èèyàn ń béèrè yìí pé ṣé tòójọ́ ni àbá lè rà á lórí àtẹ? o lè rà á lórí àtẹ lọ́dọ̀ àwọn eléwé ọmọ ṣùgbọ́n má ra gbígbẹ tútù ní ọ̀rà. o lè ní wọn bọ ọjà kó fún wọn lówó kìí ṣe ewé tó mú rárá. ewé àbámọ̀dá àbámọ̀dá yàtọ̀ sí ewé ọ̀dúndún o. ewé àbámọ̀dá yọ pọ̀. ìgbín ìlákọ̀ṣẹ o lè ra méjì o lè ra mẹ́ta o lè ra mẹ́rin ṣùgbọ́n jọ jẹ ọ̀kan lọ. a kò sórí ewé yìí. ẹ̀kọ́ tútù ẹ̀kọ́ eléwé là á lò ó. ẹ̀kọ́ eléwé òun là á lò ó. a wàá bó ẹ̀kọ́ yìí. a yọ tinú rẹ̀ ewé rẹ̀ á dà á lẹ̀ pẹ̀lú odidi atari kan. ẹ gbọ́ pẹ̀lú odidi atari kan. ìtàkùn ewé àìlú lọ́pọ̀lọpọ̀. àbàjò ó ṣòro ó jó o. ó ṣòro ní jíjó o. àjò tàbájò tó jó tán ọ̀dọ̀bẹ̀. ẹwà gbóhùn agogo iná. ẹwà gbóhùn agogo jé. kọ́ńkó lóhùn agogo. kọ́gẹ̀ lànà ń gbóhùn àjà o. aráyé ẹ̀bọ̀ kẹwàá gbóhùn òrìṣà o. òrìṣà ìdílé ni. aláṣẹ òwúrọ̀ agbélémọ̀ bí ogun òṣùwọ̀n àwọn àkọ́tọ̀ ń kí ọ lóde ìrànjẹ́ màdélé tẹkùtẹkùn ọmọ lára òrìṣà náà òṣèré ìgò. takọtabo ni ọ akọ ń gbénu abo abo ń gbénu akọ ojú akọ méjì ojú abo méjì
bẹ́ẹ̀ wọn kì í ṣojú mẹ́rin ojú kan ṣoṣo lórí sábì ń fọmọ rẹ̀ lókè ọ̀run òrìṣà ńlá òṣèré ètò. ẹ kú kalẹ̀. àní báwo lẹ á ti ṣe é nígbà tẹ́ ẹ jó gbogbo ẹ̀ pọ̀ tán. bẹ́ẹ̀ gbọ́ ẹ̀kọ tútù là á máa fi mu. ṣé dandan lẹ̀kọ tútù ni? rárá. omi tó bá tutù dáadáa, omi tó tutù nígínnígí. kódà a lè wá ike 5 litre. bí àṣà àwọn èèyàn mi ní Kòtónú wọn á ní 1 litre 5 litre ní Nàìjíríà wa máa pè é ní ike 1 litre 2 litre 5 litre ike 5 litre ti tó. ẹ bu omi sínú rẹ̀, ẹ da ẹbu díẹ̀ ẹ bù ú sí bíi síbí mẹ́rin ẹ bù ú sí, ẹ jì í pọ̀. yàtọ̀ àwọn èèyàn mi nímọ̀ nígìrì wọn á ní ẹgbọ́n pọ̀ ẹgbọ́n ẹ ṣéèkì ẹ̀ dáadáa ní jẹ́bẹ̀ kó míìsì mọ́ra wọn. a lè gbé sínú nǹkan amómi tutù tá à ń pè ní fìríìjì. ẹ gbé sínú fìríìjì kó tutù kómi yóò tutù. ẹni tí bàbá wa ní fìríìjì ńlẹ̀ ńkọ́ kí ló lè ṣe? ẹ mú omi tó ti dì ẹ jù sínú omi lásán. tómi yìí bá ti wá tutù ẹ bu omi yìí kẹ́ fi lo ẹbù yìí. ẹ máa lò ó. bóbìnrin bá wà nù oyún ó lè máa lò ó. àbẹ́yàn bá jẹ́ ẹni tó jẹ́ pé ń gbà tọ́jú pé ń wojú Olúwa lọ́wọ́, tàbí pé sẹ́ni tí ò wojú àbẹ́ni tí ò gbà tọ́jú só lè lò, èèyàn lè lò ó. kì í jẹ́ kéèyàn ó ní àrùn pé inú gbígbóná àṣòwò, kì í jẹ́ kó ṣẹlẹ̀ síyàn. ọ̀dà púpọ̀ yóò bá wa lára mu o. àwọn èèyàn bẹ̀rẹ̀ pé ṣé ìdúró la lè lo sẹ́yà àbí ìjòkó, gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ti sọ pé ọmọ yìí gbà kó tọ́jú ẹ̀. ìjòkó là á lò ó. ìjòkó, orí ìjòkó láti lò ó. àìdúró lò ó. ọlẹ ayọ̀ yóò sọnù gbogbo wa o. gbogbo ẹ̀yin tẹ́ ti bí ọmọ gbogbo wa ò níyàn kú o. Ọlọ́run ò ní fún wa ní ọmọ sáá. Ọlọ́run má fún wa lọ́mọ gbàjẹ́ ń sinmi. ẹ gbọ́ olú ọmọ lélẹ́dùà yóò fún wa. ọmọ tí pàyà tí pa bàbá kò ní yálé gbogbo wa o. ọmọ tí jùkò sí bàbá lórí kò ní yálé gbogbo. ọmọ tí jùkò fún ìyá lórí kò ní yálé wa o. ọmọ tí gbẹ̀yìn tí tó ẹ̀yìn ṣe òun lélẹ́dùà ni ó fi kárí gbogbo wa. ń tá a fẹ́ Ọlọ́run ó ṣe é. èyí tá a fẹ́ Ọlọ́run yóò lè jìnnà sí gbogbo wa. ǹjẹ́ gbọ́ dáadáa báyìí a kì í bá a mọ̀. ẹ fẹ́ béèrè lórí ìrìn àjò àkọsẹ̀jáyé yín, má nìkan má ṣe èméjì kà sí wa. àbí ẹ fẹ́ tọ́jú ara ní àrùn tó jẹ́ pé ewé àtegbò ọkápá ẹ kà sí wa. ìyá ọba jẹmú ní Gẹ̀ẹ́sì àwa kì í ṣe àá ti sọ fún yín pé ọ̀dọ̀ oní Gẹ̀ẹ́sì òun ni kẹ́ ẹ lọ. ǹjẹ́ gbọ́ dáadáa báyìí àdúrà wọ́n gbà ó yọ yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́ o. ọ̀rọ̀ ayé máa dé, ọ̀rọ̀ ayé máa dé, kò máa yé wa o. Ọlábọ̀dé, èmi alóde tó mímí àmì kanlẹ̀ bí ẹni gbọ́jọ́ kú bá. Adigun, wo ọ̀rọ̀ ayé mi ti sú mi. Níṣẹ́ ló ń ṣe mí bí kí n lọ bínú para mi torí kò tiẹ̀ yé mi mọ́. gbogbo contract tí mò ń lé pàbó ló ń já sí. ó tiẹ̀ wá tó ti àlákàlà ojoojúmọ́ tí mò ń lá. bí kí n máa bára mi ní skul tí mo ti ṣe tán láti bí 20 ọdún sẹ́yìn látòjọ́ mo ṣe exam papọ̀. bí mo ṣe ń rí owó lójú oorun bẹ́ẹ̀ ni mò ń jẹun lójú àlá. ìgbà míì tiẹ̀ ń bẹ tó jẹ́ pé inú ibojì òkú ní ti bára mi lọ́gànjọ́ òru. ó tiẹ̀ wá tó ti jàǹkáwọ̀ tí ń kọ́ mi lórí ìrìn. gbogbo ipá ni mo sì ti sà, gbogbo ìgbìyànjú mi pàbó ló ń já sí tí ò ti wá san fún mi báyìí. kò tí ì tán fún ọ. ibi ó ti yẹ kó rójú tó sọ̀rọ̀ ayé rẹ ló tí ì máa ṣèbórí tí ó gbẹni ní gbáláwo rẹ kò ní. ibì kan bẹ tí wọ́n ti fewé àtegbò ṣiṣẹ́ agbára Elédùmarè tí mo mọ̀. boko sì jìnnà la onírè kò ọ̀dọ̀ Dr. Sheikh Lukman Anyadare bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní oníkálukú tí ń wá ojútùú sí ìṣòro ayé rẹ. kékeré ní ti àlálílá lọ́dọ̀ wọn. ìtumọ̀ rẹ̀ àti ìgbésẹ̀ lókù
tí wọ́n gbé lórí ẹni ọkọ ọ̀run tàbí aya ọ̀run yọ lẹ́nu ọ̀dọ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà Lukman Àyándàre ní Elédùmarè tí ń ṣiṣẹ́ agbára pẹ̀lú tewétegbò. Àdìgún dákun gbà mí júwe ọ̀dọ̀ wọn fẹ́mi náà. O lè kàn sí wọn ládùúgbò Akínọlá ojúlé kọkàndínlọ́gbà òpópónà Lédè Lák Bàrígà nígboro Èkó tàbí kó o yọ sí wọn ní òpópónà Onírèké àdójúkọ ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn. Ẹ̀ló iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ wọn rèé 08032983298 tàbí 08089038658. Ìwọ náà kàn sí wọn lónìí kó rí bí bàbá ọgbọ́n ṣe fi tewétegbò dábìrà. Àwọn kan ń jọba, àwọn kan ń ṣẹ̀rú, àwọn kan ń ṣe bí Olódùmarè. Ọmọdé òòjọ́ ń ṣàláìsí, àwọn kan fàyè dàwa máa lọ. Àwọn kan ń ṣọdún, àwọn kan ń sunkún, àwọn kan ń fojú Olódùmarè. Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá, á dára fún gbogbo wa o, á yẹ wá kò ní yẹ ẹ́ lẹ́ o. N ta fẹ́ lélẹ́dùà ó ṣe o, kò ní dàrú fún gbogbo wa, kò ní dàrú fún wa o. Fún àtúnṣe ráńpẹ́, ìpolówó tẹ gbọ́ yìí àtúnṣe díẹ̀ wà ńbẹ̀. Àwọn ibi tí ọ́fíìsì wa wà tẹ́lẹ̀ ní Onírèké Dùgbẹ̀ Ìbàdàn ló bẹ̀ mọ́ látọjọ́ tó ti pẹ́, èyí sọ̀rọ̀ ọdún méjì sẹ́yìn. Ibi tí ọ́fíìsì wa wà ní Bàrígà ló bẹ̀ mọ́ láti bí ọdún méjì sẹ́yìn. Ṣé ń gbọ́ báyìí? Ẹ má ṣe mistake o. Ibi tí a ń lò nísìn nígboro Èkó Ìkòròdú ni. Ẹ fẹ́ mọ bẹ̀ ní Kòròdú ọ̀dà tó bá ń bọ̀ wá láti ibi yòówù tó ti ń bọ̀ wọ́n sá ti dóṣòdì lábẹ́ bíríìjì Òṣòdì ìsàlẹ̀ bó sì jẹ́ bí Òṣòdì òkè ni wọ́n sá wọ mọ́tò Kòròdú. Tó bá ti wọ mọ́tò Kòròdú tí wọ́n bá ti já ọ ní bẹ́ńsìn, tó bá jẹ́ pé bẹ́ńsìn ni wọ́n bá já ọ, kó béèrè ilé epo Total. Ilé epo Total tó bá béèrè ó rí lọ́ọ̀kan wá ìyànà kan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ọ̀nà eléruku ó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà yẹn ní kó máa tọ̀ lọ ọ̀sàlẹ̀. Ó ti máa rí àwọn ọkọ̀ tí wọ́n tò lọ. Àwọn ọkọ̀ yìí kó máa béèrè pé ẹ dákun mọ́tò báyékú ni wọ́n fẹ́ wọ̀. Wọ́n sọ pé wọ́n ó gbé ọ 300 ni wọ́n ó gbé ọ. Wọ́n wá sọ fún wọn pé ẹ dákun Emily bus stop ni wọ́n ti fẹ́ bọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé epo Dikram. Emily bus stop níbi ilé epo Dikram ni wọ́n ti bọ́lẹ̀. Tó bá ti wá bọ́lẹ̀ níbi ilé epo yìí Emily bus stop tó ti bọ́lẹ̀, wo ẹ̀gbẹ́ rẹ̀ ọ̀nà kan wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo yìí, ó rí géètì gbàǹgbà kan bẹ̀. Géètì yìí máa tọ́ nù fọ́n yẹn lọ táǹpẹ̀ ní síríìtì, máa tọ́ lọ sísàlẹ̀. Wọ́n máa tọ́ lọ sàlẹ̀ kó béèrè pé ẹ dákun ilé lọ́ọ̀yà ni mò ń lọ. Nọ́mbà 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà, ọ̀sẹ́ni tó béèrè mi lọ́wọ́ ẹ̀ níbẹ̀ tí wọ́n ní tọ́ka ilé mi fún ọ. Sọ̀n bá báyìí tó bá ti ní nọ́mbà 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà, òun ni wọ́n ń béèrè, wọ́n sọ pé ilé wọn ni wọ́n tọ́ka mi. Tí n bá wà ní Nàìjíríà ó rí mi, ṣùgbọ́n tí n bá wà lórílẹ̀‐èdè Bẹ̀nẹ̀, níbo ló ti lè rí mi lórílẹ̀‐èdè Bẹ̀nẹ̀? Ìwọ sáà ti wọ mọ́tò báyá láti Àjàṣẹ́ ló ti ń bọ̀ ní Ìgọ̀lọ̀ ló ti ń bọ̀ ní, wọ́n sáà wọ mọ́tò tí ń lọ Kútọ́nù. Tó bá ti wọ mọ́tò tí ń lọ Kútọ́nù, kó bọ́ọ̀lẹ̀ ní Túndé Motors. Ibi tí Túndé ti ń ta mọ́tò, tó bá ti bọ́ọ̀lẹ̀ kẹ̀yìndà Túndé Motors kọ́ máa wọ̀ ọ́kán. Ó rí station kan lọ́ọ̀kan. Ilé epo ni wọ́n pè ní station. Sọdá síbẹ̀ ìyànà kan wà lẹ́gbẹ̀ẹ́ station yìí. Ka ìyànà kíní lápá òsì, ìyànà kejì, ìyànà kẹta, ìyànà kẹrin lápá òsì ni ó kọ́ máa kà. Tó bá ti débi ìyànà kẹrin wọ́n yà wọlé. Mo ṣe yà wọlé yìí. Rìn síwájú ó rí mọ́sálásí kan, mosque kan,
wọ́n kùn ní àwọ̀ ewé. Ó rí wọ́n gbin igi àgbọn síwájú ẹ̀, àgbọn bíi 5 báyìí, àgbọn onífúláwà ni wọ́n gbìn sí. Àgbọn náà àwọn bàbá wa máa pè ní àgbọn mi họ̀họ̀. Ó wá rìn síwájú, ó wá pọ̀ ọ̀tún rẹ̀, ó rí ilé ńlá kan, igi kan wà ńbẹ̀ báyìí, igi yìí ga, ó ní ewé wẹ́rẹ́wẹ́rẹ́. Nọ́mbà eléyìí ń jẹ́ Domi Karakat 244 ní jẹ́ bẹ́ẹ̀. Géètì tó wà lára igi yìí, ìwọ sí géètì yìí, ilẹ̀kùn sí. Fúláàtì tó wà nísàlẹ̀ ń bẹ lọ́dọ̀ mi o. Ǹjẹ́ gbọ́ ń bẹ lọ́dọ̀ mi o. Níbo la ti lè rí mi ní ìlú Ìbàdàn? Sórí tó bá ti dé Dùgbẹ̀. Ó wá bẹ̀rẹ̀ pé ọ̀nà tó lọ Ẹlẹ́yẹlé ní Dùgbẹ̀, ìyànà Ẹlẹ́yẹlé ní Dùgbẹ̀. Kó gbé ọ̀kadà ńbẹ̀ kó ní Ìdí Ìsìn ni wọ́n ń lọ. Ìdí Ìsìn wọ́n ní lẹ́gbẹ̀ẹ́ wo, ó ní after Islamia School. Islamia School yìí orí òkè ló wà. Ó sọ pé kí wọ́n lọ lẹ̀ orí òkè ní kí ọ̀kadà àbí mọ́tò tó gbé kọ́ lọ lẹ̀ gẹ̀rẹ́ sísàlẹ̀. Lílọ lẹ̀ tó lọ lẹ̀ díẹ̀ gẹ̀rẹ́ yìí wà pa kọ́ sọ pé bó ṣe lọ lẹ̀ díẹ̀ yìí kó rọra dúró. Wá wo ìsọdá títì, ó rí ilé kan estate níbẹ̀ o, number 49. Ibẹ̀ ni tí n bá wà nìbàdàn, nọ́mbà mi ni ẹ sá máa pè. Nọ́mbà mi òun ni kẹ́ ẹ máa pè. Kí n tún nọ́mbà yìí sọ lẹ́ẹ̀kan sí. Nọ́mbà abẹ̀nà rèé o, +229 6753 8915. Nọ́mbà kejì +229 52 98 8116. Nọ́mbà ti Nàìjíríà +234 80 3298 3298. +234 80 89 38658. Á dára fún gbogbo wa o. Á yẹ wá, kò ní yẹ ẹlẹ́ fún wa. Ń ta fẹ́ òun lọ́lọ́run ó ṣe. Ọlọ́run yóò dáhùn sọ̀rọ̀ wa, Ọlọ́run ní pa wá tí o. Tó ire o, ire kàbìtì. Olùrìṣà fi ń wọ́n ọmọ rẹ̀ lókè ọ̀run, òrìṣà ńlá ọ̀ṣẹ̀rẹ̀ ètò. Òrìṣà ńlá ọlọ́mọ òrìṣà rere o, bámi wí tèmi gbólúwa o. Kò ní pẹ́ tó ní jìnnà tún bímọ kan jòjòló kí n lò lóríire. Òrìṣà ńlá ọlọ́mọ òrìṣà rere o, bámi ló ń wọjọ́ náà, òrìṣà ńlá ọ̀ṣẹ̀rẹ̀ ìgbò.